AIF TV International. Agbomola y a fait ça.
ìṣẹ̀ṣe kò má gbọ́dọ̀ bàjẹ́ o kó dọwọ́ ẹ̀yin àgbàgbà. Awelewele lóró máa ń bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Welewele lóró máa ń bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Welewele lóró máa ń bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Welewele lóró máa ń bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Àjànà orò orò ń lọ bá gíjà o. Afẹ́fẹ́ aṣòfò wele. Alákẹ́ orò orò ń lọ bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Èyí orò orò ń lọ bá gíjà o. Afẹ́fẹ́ aṣòfò wele. Àṣùpá orò orò ń lọ bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Àbọ̀rẹ̀ orò orò ń lọ bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Aládà orò orò ń lọ bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Olúwàmọ̀ orò orò ń lọ bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Ajẹ́lẹ̀ orò orò ń lọ bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Ààrẹ orò orò ń lọ bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Ọ̀tún Àjànà orò ń lọ bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Ọ̀gá Ìjàmbá orò ń lọ bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Apàṣẹ orò orò ń lọ bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Gbogbo ọmọ ìṣòro orò ń lọ bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Welewele lóró máa ń bá gíjà. Afẹ́fẹ́ aṣòfò wele. Ó máa ma ṣe é pé tún sí. Ó máa ma ṣe ó pé tún sí. Owó wájú mo rí kìkì ọ̀pá. Ó máa ma ṣe é pé tún sí. Mo wẹ̀yìn mo rí kìkì ọ̀pá. Ó máa ma ṣe é pé tún sí. Ó máa ma ṣe é pé tún sí. Ó máa ma ṣe é pé tún sí. Owó wájú mo rí kìkì ọ̀pá. Ó máa ma ṣe é pé tún sí. Mo wẹ̀yìn mo rí kìkì ọ̀pá. Ó máa ma ṣe é pé tún sí. Ètùn sí orò dé o, àgbà ọ̀dùnwé. Afẹ́fẹ́ aṣòfò wélewéle. Orò ọkọ òrìṣà. Abọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀gbọ̀ tí ọmọ ẹ̀ nínú ọ̀fìn. Àfijọ́ òrìṣà tó rìn lókè lókè. Àfijọ́ òrìṣà tó rìn lókè lókè. Akéwò òmù pakú. Àpáta fìrìfìrì ọkọjá olóko. Òjò kò fi hùwé tí. Ọ̀tàjà fẹsẹ̀ rálẹ̀. Ipò pọ̀gì. Ipò pọ̀gì abára kúṣàkúṣà orò ó dé o. Ẹ borí ẹ bẹsẹ̀. Ẹ borí ẹ bẹsẹ̀. Ọlọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ kó pẹ̀lẹ́. Ẹni fojú lóòrùn á gbé. Ó máa ma ṣe é pé tún sí. Ó máa ma ṣe é pé tún sí. Owó wájú mo rí kìkì ọ̀pá. Ó máa ma ṣe é pé tún sí. Owó ẹ̀yìn mo rí kìkì ọ̀pá. Ó máa ma ṣe é pé tún sí. Àwa ara wa ló mèrè ara wa. 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 Oníyan mẹ́wàá ló tó oníyan mẹ́sàn-án.
ní ojú ọ̀nà ojú gbogbo ọpọlọ ewu máa tó òun náà yẹnu náà fún ma lọ wájú ibi ó ti gbẹ́nu náà sẹ́yìn ibi bàbá wa tàná gbèdé àdúgbò sílẹ̀ fún ọ̀nà òun jẹ́ kó tukú bẹ́ẹ̀ o ó gbé tu bẹ́ẹ̀ lọ o àdúrà yẹn náà ń ṣe pé ní ẹ̀mí náà gbó o. Pour cette édition 2026. Honorables députés à l'Assemblée nationale ici présents, Mesdames et Messieurs les maires ici présents, différents CA des différents arrondissements ici présents, tous les conseillers communaux de la commune de Sakété, distingués invités. Je suis heureux de m'exprimer ici au nom du préfet du département du Plateau. Et je ne vais pas du tout être long. Je voudrais inviter tout un chacun de nous, natifs du département du Plateau, qui sommes en train de vivre cet événement, qui sommes en train de constater l'enthousiasme qui fait la révélation de notre culture, de nous donner le calme, nous donner vraiment le calme et de faire en sorte que cette ferveur que nous constatons ici puisse se distiller dans tout le département par la suite de ce lancement officiel et que chacun célèbre la période des 17 jours-là dans l'harmonie, dans la paix, que l'on constate davantage que notre culte, le culte de la divinité Oro, est un culte qui promeut beaucoup plus le vivre ensemble. C'est un culte qui promeut la cohésion. C'est un culte qui fait le dialogue interculturel. Mettons-nous ensemble, fêtons dans l'allégresse et que tous les dieux de cette divinité nous accompagnent. Merci. Ìdákété lọ́kọ̀ọ́rùn lóbìnrin lọ́mọdé àti àgbàlagbà àti gbogbo wa. Ọdún lógó ọdún 2026 làmọ́ ṣe yìí, àwọn ó ṣe èé náà ni wọ́n ṣe é mọ̀. Agbára oòrùn náà àpáta fìrífìrí ọgbọ́dá olóko ìlú ọ̀ìjẹ̀gbà dáńkókò mìíràn. Agbára sókòtò olóbìnrin pápákọ̀ àjàlá elékùrọ́ ni wọ́n bá sọ̀kalẹ̀ sínú ọdún Sakété rí nínú ọdún Bẹ̀nẹ̀ rí wọ́n kókú lọ wọ́n á káwù lọ wọ́n á kẹ́gbọ́ lọ wọ́n á kófò lọ gbogbo pátápátá ní mọ́rí bá ti ṣe ọmọ rònà gbẹgbà ó kí ìwọ́n wa àlèsísàn onímọ̀lù ó kí ó kú iṣẹ́ takuntakun nítorí bí ọdún yìí bá ń di péré tó á nà sí pẹ̀lú ya ọba ní díẹ̀ sí kò ṣe yìí rẹ ẹ̀mí wọn kù èmi wọn kù ìlú Sakété náà ó yẹ yẹn pọ̀ ní takúṣe ní ilẹ̀ láìpẹ́ láì jìnnà up the minutes láìpẹ́ láì jìnnà òkè kí wọ́n máa lọ ọ̀dún bálẹ̀ láéláé lágbára ohun olúgbìyànlé àtàkùn gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrì níwọ̀n bí èmi àti elédè òmíràn gbogbo ni wọ́n ní bá ti ṣe mọ́wó dàgbẹ́gbà ọdún kan náà ń ṣe láì ṣe mí rẹ̀ mọ́ àní bá wọn ṣe o a máa ṣẹ́jú mọ́dún a sì máa tutù mọ́sù ẹ̀rọ ni máa jẹ́ fún gbogbo wọn gbogbo àní bá kò jàmbá tó wúwo ná ikú ìdáwó nìkan tó wọ̀ lóye yìí owó ọmọ àlàáfíà òun làwọn máa rí a ti sọ fún gbogbo kálukú wọn pé ọdún yẹn máa ṣe yìí ọdún náà wọn lòdì púpọ̀ nítorí ìlú ọba wọ̀ òfin ilẹ̀ agbọ́dọ̀ tẹ̀lé rẹ̀ gbogbo ọkùnrin olóbìnrin lọ́mọdé àti àgbàlagbà kálukú ọba tẹ̀lé òfin ìlú wọn ká má lu òfin náà nítorí ìgbà ogbó ni àwọn ìjọba ń pè wọ́n sẹ́kìsì nítorí fún ọdún náà kọ́ lè máa ní ìlọsíwájú àwọn náà ká má fàyọ̀ púpọ̀ oorun ìjalè o àti máa ń sọ wọn fún tipẹ́tipẹ́ pé oorun ìjalè bí onìkan bá wọlé bá fún ẹran sí èkùlé a bá fi wọlé ló bá jí kọ́ bá ẹran rẹ síbẹ̀ aládìẹ kọ́ ba gbogbo ní kò ní ìyó bá gbìyànjú ẹ ló mọ fún pẹ́ ìgbà yé oró ṣèlè a máa fi gbojú ẹ ní orin lòún májà lọ́wọ́ bá tẹ̀
wọ́n á fi jófin nítorí àájọ fún àwọn agbófinró wọn kí wọ́n dáṣẹ̀ rí àwọn bá tọ́ àti ọba yẹ fún èyí parọ́ dé àdàbọ̀ ni o àárín bá ti ṣe àá sì rúnà gbégbà àátọ́jú náà kò láyà tàlàfíà. Donc, mon frère, t'inquiète. Aṣọ ìṣàmọ́dún gbogbo ìyẹn pẹ́jú pẹ́jú aṣọ ọdún ọdọ́ọ̀nù ọdún òní ṣe wọ́n wọn lọ́mọ́ ṣọdún o àgbẹ̀jọ àtúnjáde láyọ̀ àtàláfíà. Àwọn ń gbọ́rọ̀ wọn lọ sùn òyìnbó wọn má ṣẹlẹ̀. Ibi ẹni ká fògbé sí o, àjẹ́lú ìmọ̀júbà o, ògèdè ibi ẹni ká fògbé sí o, Oṣòòlú ìmọ̀júbà o, ògèdè ibi ẹni ká fògbé sí o. Ìbà Ṣùláàlú mọ́júbà o, ògèdè ibi ẹni kẹfòdé sí jẹ́ ìlú ìmọ̀júbà, pásọ̀ ìlú ìmọ̀júbà, babaláwo ìlú ìmọ̀júbà, wùnà ìlú ìmọ̀júbà, ògèdè ibi ẹni kẹfì ọmọ ìlú Sàkété sí o. Ìtá Kọ́mọ ìlú Sàkété kan yọ ọ̀nà gbègbà. Ẹni ẹlẹ́ni kó mọ́ gba ọmọ ìlú Sàkété. Ká mọ lọ́ye, ká mọ bọ̀ọ́ye. Ọ̀nà yìí dímọ́ ló pọ̀, ọ̀nà yìí dímọ́ lọ́sàn-án, ọ̀nà yìí dímọ́ wa. Ọkọ̀ ọba àdá ọba kò ní kán wa lẹ́sẹ̀. Àwọn ìyá mi àmì níyẹ̀, àwọn ìyá mi àfò níyẹ̀, àwọn ìyá àmọ́ sunkún, àwọn ìyá àmọ́ sunlẹ̀, àwọn ìyá olómìnì mìnì níyẹ̀. Káyé bá ti ṣe, káyé ọ̀nà gbègbà, iṣẹ́ ńlá lọ́kọ́ wọ̀ ìlú Sàkété. Ìlú Sàkété kó dàbí ìlú Pàrí.
àwọn mẹ́wàá àlẹ́ sí olúyòógùn ìṣọ̀lá ìṣọ́ tó wà ń bẹ yóò mọ̀ ṣọ́ ẹ ọlá tó wà ń bẹ yóò mọ̀ kẹ́ ìbá tètè mọ̀ ìbá tètè jọyé bẹ́ẹ̀ lọ́rọ̀ mẹ́rin yóò jẹ́ sí préfet fún département wa ẹ̀mí ogun àṣìṣe òní bẹ́ẹ̀ ìwé tó sì yé tí yóò gbé ọ lọ́lé ọjọ́ òní mọ́ marketplace náà wà báyìí àṣetúnṣe abáṣe yìí tátúnṣe yìí sí. ìta
ọdọọdún láti pé tọdún iná tó jẹ́ afẹ́fẹ́ burúkú gòkè ẹni ń sọ̀kalẹ̀ fún gbogbo apápátá àwọn ọmọ ní sísákété oko àti ọ̀sán òkú wọn pé òkú wa ni àwọn tó wà lóko tó wà láti gbogbo afúnmọ̀kẹ́rẹ́ tí wọ́n lè mọ̀ kọ́dún náà lọ sí dáadáa. kọ̀mìtì ọ̀hún ló lò wọn lọ́ọ́ gbanigbọ́ lọ́ọ́ gba kọ̀mìtì dọ̀gà sọ̀ bọ́ ọ̀fọ̀kùnfù tán mo rò pé wọ́n bá yẹn rí iṣẹ́ ọdọ́ ni a máa tẹ̀síwájú ní ọdún yẹn bọ̀ ibi ó kù sí ìjọba yìí anábọ́ jókòó àwọn màkà máa tẹ̀sí ìjọba tó ọdún yẹn bọ̀ èyí tó fún máa dùn jù ẹ̀yìn lọ òye mọ́lẹ́ sọ̀rọ̀ tán náà fún ọ̀rọ̀ ẹ̀ bẹ̀rọ̀ ni ẹ ṣe wọn lóòótọ́. lókèrè gbogbo ayé yẹ sí Àjàláyọ̀ lókèrè gbogbo ayé yẹ sí òrìṣà tó tọ́ làwa sí òrìṣà tó tọ́ làwa sí Àjàláyọ̀ lókèrè gbogbo ayé yẹ sí Àjàláyọ̀ lókèrè gbogbo ayé yẹ sí Àjàláyọ̀ lókèrè gbogbo ayé yẹ sí òrìṣà tó tọ́ làwa sí òrìṣà tó tọ́ làwa sí Àjàláyọ̀ lókèrè gbogbo ayé yẹ sí. Ọ̀yá ẹ̀ mọ̀ yàgò fún Àjàlá ọ̀yá ẹ̀ mọ̀ pààyè fún ọ̀yá ẹ̀ mọ̀ yàgò fún ọ̀yá ẹ̀ mọ̀ pààyè fún. Oro Àjàlá ló ń fẹ́ gbàgbé ọ̀yá ẹ̀ mọ̀ ọ̀yá ẹ̀ mọ̀ yàgò fún 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 Oro Àjàlá ló ń fẹ́ gbàgbé ọ̀yá ẹ̀ mọ̀ Oro ìtàlù pé Àjàlá ẹ̀ máa fi ṣe ré. Ọ̀rọ̀ ìtàlù pé Àjàlá ẹ̀ máa fi ṣeré ẹni yóò fi ṣeré ẹni yóò bá rìn fi Àjàlá iná pè lọ. Ọ̀rọ̀ ìtàlù pé Àjàlá ẹ̀ máa fi ṣeré ẹni yóò fi ṣeré ẹni yóò bá rìn fi Àjàlá iná pè lọ. Ọ̀rọ̀ ìtàlù pé Àjàlá ẹ̀ máa fi ṣeré òṣòro bàtà yọ òṣòro bàtà yọ Àjàlá ṣòro bàtà yọ ẹ má fojú dínà ẹ má fojú dòrò ìṣàjò ìṣàlọ Àjàlá ṣòro bàtà yọ òṣòro bàtà yọ Àjàlá ṣòro bàtà yọ olóṣòro bàtà yọ ẹ má fojú dínà ẹ má fojú dòrò ìṣàjò ìṣàlọ Àjàlá ṣòro bàtà yọ. Tó bá rí wa tí ẹ má bàjẹ́ ọwọ́ kọ́ra fún tó bá rí wa tí ẹ má bàjẹ́ oríṣẹ́ wẹ̀ mọ́ gbogbo oríṣẹ́ wẹ̀ mọ́ ẹ̀yin bẹ́ẹ̀ ń kórì wa láti tọ́jú làwa tẹ̀ ń kórì wa lábùrìṣà tó bá rí wa tí ẹ má bàjẹ́ tó bá rí wa tí ẹ má bàjẹ́ ẹ fọwọ́ para fún tó bá rí wa tí ẹ má bàjẹ́ tó bá rí wa tí ẹ má bàjẹ́ ẹ fọwọ́ para fún tó bá rí wa tí ẹ má bàjẹ́.
Ọlágídí lọ fún ṣe wàhálà lọ fún ṣòro Ọlágídí lọ fún ṣe wàhálà lọ fún ṣòro Ọlágídí lọ fún ṣòro wàhálà lọ fún ṣòro. Àjàlá ó ṣe orí ló fún wọn ṣe. Àjàlá ó ṣe orí ló fún wọn ṣe. Oyè tó Olúwa gbé fún wọn kò ní yípadà o. Àjàlá ó ṣe orí ló fún wọn ṣe. Oyè tó Olúwa gbé fún wọn kò ní yípadà o. Àjàlá ó ṣe orí ló fún wọn ṣe. Oyè tó Olúwa gbé fún wọn kò ní yípadà o. Àjàlá ó ṣe orí ló fún wọn ṣe. Yóò dùn bí òun. Ọdún yóò dùn bí òun. Àpàyílà ọlọ́jọ́. Àpàyílà ọlọ́jọ́. Ọjọ́ bá là káríire, tọ́jọ́ bá là káríire. Àpàyílà ọlọ́jọ́, tọ́jọ́ bá là káríire. Tọ́jọ́ bá là káríire, tọ́jọ́ bá là káríire. Àpàyílà ọlọ́jọ́, tọ́jọ́ bá là káríire. Ìta bàbá, àlùgbé bàbá. Ìta bàbá, àlùgbé bàbá. Ìta wọn ní ìṣòro, ìyàn bá ní gbèdé kan. Ìyàn bá ní gbèdé kan, ìyàn bá ní gbèdé kan. Ìta bàbá, àlùgbé bàbá. Ìta bàbá, àlùgbé bàbá. Ìta wọn ní ìṣòro, ìyàn bá ní gbèdé kan. Ìyàn bá ní gbèdé kan, ìyàn bá ní gbèdé kan. Ìta bàbá, àlùgbé bàbá. Ìta bàbá, àlùgbé bàbá. Ìta wọn ní ìṣòro, ìyàn bá ní gbèdé kan. Ilé ọjọ́ náà bàbá ló kó wọ́jà dé o. Ìtànkè yéyé bàbá ló kó wọ́jà dé o. Ọjọ́ náà bàbá ló kó wọ́jà dé o. Ìtànkè yéyé bàbá ló kó wọ́jà dé o. Alága bàbá ló kó wọ́jà dé o. Ìtànkè yéyé bàbá ló kó wọ́jà dé o. Èyí tí bàbá ló kó wọ́jà dé o. Ìtànkè yéyé bàbá ló kó wọ́jà dé o. Alága bàbá ló kó wọ́jà dé o. Ìtànkè yéyé bàbá ló kó wọ́jà dé o. Abọ̀rẹ̀ bàbá ló kó wọ́jà dé o. Ìtànkè yéyé bàbá ló kó wọ́jà dé o. Apàṣẹ bàbá ló kó wọ́jà dé o. Ìtànkè yéyé bàbá ló kó wọ́jà dé o. Ajẹ́lẹ̀ bàbá ló. AIF TV International. Agbomola y a fait ça.